Boko Haram pé kò sí Christian genocide ní Nàìjíríà o wípé Muslim làwọn Boko Haram ń pa wípé because they want to get attention ó ní kì í ṣe genocide o pé wọ́n pààyàn o wọ́n fẹ́ fi get attention ni pé Muslim náà ti pagó ti ju Christian lọ mo ṣe pé bàbá yìí ó nídìí àdúrà ẹ jẹ́ kí n play Lai Muhammed fún yín this same Lai Muhammed láyé Jonathan ní the same ìlú òyìnbó àwọn bàbá tó pé wọ́n ń gbé disgrace wá sílẹ̀ Yorùbá ni ẹ gbọ́dọ̀ Lai Muhammed. But in the wake of a renewed onslaught by tireless military against Boko Haram and their ISWAP allies in recent times, the insurgents have apparently changed their strategy. They have started targeting Christians and Christian villages. Mo rò bóyá ẹgbọ́n nǹkan tó bá Lai Muhammed sọ láyé Jonathan, they are targeting Christian and Christian villages. Ṣé bẹ́ẹ̀ ni mo kọ́ ṣò fún yín 4 hours ago eléyìí lásìkò Jonathan bàbá ẹ tún sọ wọ́n ní ìdí àti ṣàdúrà fún bàbá yìí bí àgbàlagbà bí àgbà ti dé sí wọn ni I don't know. Lai Muhammed kí ló dé tí wọ́n ràn yín sí àwa àsìkò yìí ni ẹ parọ́ títí Minister of Finance láyé Buhari ẹ lọ́mọ ọmọ yín bí yín pé that grandpa why did they call you Lai Muhammed ẹ jọ orúkọ wo la fẹ́ pè wọ́n nísìn ẹ jọ orúkọ wo la tún fẹ́ pè Lai Muhammed nísìn ọ̀rọ̀ tí wọ́n sọ ní o wọ́n ti gbàgbé pé internet never forget. He said they are targeting Christian and the Christian villages. Láyé Jonathan, Babátúndé lè ní ìsìn, wọ́n ní kò sí tó ń jẹ́ pé wọ́n pa Christian ní Nàìjíríà. Bàbá ẹ tún sọ yẹ káwọn èèyàn bá yín gbọ́. So àwọn ọmọ yín náà wọ́n lè máa rí kíní ìwò. Ìkwárà náà ti wá o. Ògo tó wọ́n ti wá, wọ́n ti pa àwọn èèyàn tán lóòrò. Bàbá yìí, ẹ̀yin nu Ọlọ́run nu. In the wake of a renewed onslaught by tireless military against Boko Haram and their ISWAP allies in recent times, the insurgents have apparently changed their strategy. They have started targeting Christians and Christian villages for a specific reason, which is to trigger a religious war and throw the nation into chaos. Baba Lai Muhammed ló sọ wípé religious war yìí o tàbí wà lórí TikTok sí omi ìtì. Mọ́mí ẹ má gbọ́ wa nínú ilé ẹjọ́ ẹ bá wa dá sí ètò. Hello a ti gbé kọ́ọ̀lù yìí. Hello ẹ bá wa gbóhùn sókè o. Yes sir. Yes sir. Yes sir. Ẹ má bínú mọ̀ pé mo pè yín láàrin bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn. Mo kàn fẹ́ sọ pé owó tó ń san fún bàbá yìí owó iṣẹ́ tí àwọn Fúlàní san fún ló ń ṣe. Bẹ́ẹ̀ ni owó iṣẹ́ tó ń san fún. Ẹ ṣé wọn wá láwọn ọmọ tó lè fìdí wọn gúnlẹ̀ sórí ṣíà ni pé dádì ẹ̀ jòkó báyìí. Ṣe mọ̀ pé ń sìn wọ́n ṣe máa ń san ilẹ̀ Yorùbá wọn ní ọ̀fẹ́ lọ. So bàbá ẹ mọ̀ kò sẹ́ tó lè mú ọlọ́run kan mọ́ sọ̀rọ̀ bẹ̀ tó owó iṣẹ́ tán fún bàbá yẹn sẹ̀ owó iṣẹ́ tán san fún tán Fúlàní san fún iṣẹ́ yẹn ni bàbá ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bó ṣe wà yẹn iṣẹ́ yẹn ló ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ bó ṣe wà. Bàbá mi against ọ̀rọ̀ yín o a kàn ń fọ̀rọ̀ domi tó ọ̀rọ̀ yín o. Ara àwọn tí wọ́n máa pè ní àgbààgbà Yorùbá nílùú òyìnbó ni. Ẹjọ́ mọ̀ ṣáà ẹ̀ ṣọ́ pé bàbá yẹn pé kí ọ Yorùbá ni ẹja tún wò lọ bẹ̀rẹ̀. But UK ló ti lọ sọ ilé tí wọ́n kọ́ ṣò yẹn wípé there is no genocide ní Nàìjíríà pé wọ́n pààyàn pé kò sí wọn tó jẹ́ pé mùsùlùmí àti mùsùlùmí ni. Now mo wá lọ gbé fídíò tó kó sábà báyìí wọn kì í mọ̀ wípé àwọn ọmọ ta wà nísìnyí náà a lè má jẹ́ ìsí o but a máa ní dọ́kúmẹ́ǹtì. Láyé Jonathan bàbá ń sọ wípé genocide wà ní Nàìjíríà pọ́n pa Christian targeting Christian and Christian villages they are killing them they are this there bàbá yìí ló sọ àwọn ni wọ́n ń sọ̀rọ̀ yìí o bàbá Lai Muhammed ní o. Bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ní ẹ̀rà yẹn tọ́mọ wá ní kí àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá dìde kó wá sọ̀rọ̀ fún wa àwọn tó máa ṣíwájú wa náà ni. Ṣé mọ̀ pé ṣé mọ̀ pé àgbààgbà kórìṣiríṣi mọ̀ ṣé ń gbọ́ yìí mọ̀ abiyamọ wà abiyagbá wà nínú àgbààgbà náà. Understand? So I'm gonna categorize wọn ní sí ibi tí wọ́n bá belong sí. So because irú bàbá yìí tó bá jẹ́ pí ọmọ Yorùbá tó dẹ̀ bọ́n ṣe ṣe wọ́n ní Kwara State torí bọ́n ṣe ṣe wọ́n l'Ondo State kò yẹ kó lè lanu kó lè sọ̀rọ̀ rẹ̀ síta ní international media space bẹ́ẹ̀ yẹn. Understand? But ṣe rí
ẹ̀sán ké lórí kálukú kẹrí bá jẹ ẹ̀sán máa ké ẹja máa wòran bẹ́ẹ̀ kẹsàn tó ké yẹn ẹja gba alẹ mọjẹ kan pa wá tán bẹ́ẹ̀ ìtọ́nà bá dóde wọn kẹsàn pé ọdún lè pa. ṣọ́ọ̀tún fẹ́ ṣe lé ní sà ẹ má bínú pọ́wọ́ mi ló tẹ̀ ṣọ́ọ̀tún fẹ́ ṣe lé ní sà mà ṣọ́ọ̀tún mo fẹ́ ṣe ẹ fẹ́ pè wọlé ni ẹ fẹ́ kọ́mẹ́ǹtì ni ẹ jọ má bá wa pe àwọn ọmọ Yorùbá kí wọ́n dìde ńlẹ̀ kí ó má tàbí kí ló Kọ́má TV ó yá bóyá Kọ́má ti wà yìí ó yá gbóhùn sókè. Mọ́mí ẹ kálẹ́. ẹ kú dédé àsìkò yìí. ẹ rí gbé sókè láti ìjẹta ẹ kúṣẹ́ ṣe rí ọ̀rọ̀ Yorùbá ibi tí problem wa wà gangan ní àwọn olórí tá a ní nílẹ̀ Yorùbá they are our problem. ilé ta kàn ké àwọn gangan ni wọ́n ń sọ̀rọ̀ lánàá bíi pé ká pín ìlú kan ṣe these people wọn nígbà ká pín àti Tinubu o àtàwọn tó wà ń bẹ̀ o they can never allow it because ibẹ̀ náà làwọn náà ti ń jẹ ìdí ìbàjẹ́ làwọn náà ti ń jẹ wọn lè gbà ká pín ẹni tó bá rò pé ẹni ó máa pín irọ́ ló pa torí ara ẹnìkan ló mọ̀ àtàwọn ẹbí ẹ̀ bó ṣe wà yẹn ṣé wá rí ní country èmi kan ń ṣàánú èmi pt man Sunday Igboho yẹn wọ́n kàn máa ń fi rúgbó ni ẹ lọkọ déètì ní sílẹ̀ because tí màní bá lọ tí ò bá put in place nǹkan tó yẹ kó put in place anybody tó bá jáde fún Yorùbá nation tí agbára ẹ̀ bá lọ bọ́ sọ́wọ́ ẹlòmíì ẹ wò a máa gbóhùn ara wa o ká má dẹ̀ fi man ní Sunday Igboho wọ́n máa fi rúgbó ni wọ́n kàn máa fi play politics láàrin ara wọn ni wọ́n dẹ̀ máa jákulẹ̀ so tó bá sọ pé òun fẹ́ kó security jọ ìgbà kan òkan tánọdá tribe bá wọlé síbẹ̀ wọ́n máa túká I'm telling you this ẹ lọkọ déètì ní sílẹ̀ the best thing ni pé nǹkan tá a bá fẹ́ ṣe ń sìn báyìí ká ti máa ṣe ẹni tó wà ń bẹ̀ kó ti put àwọn nǹkan tó bá yẹ kó put in place kó ti put in place ẹ lọkọ déètì ní sílẹ̀ ẹ sọ pé ó máa sọ bẹ́ẹ̀ tí mọ̀nì bá lè lọ tó bá lè lọ tí wọ́n bá sọ pé kí lè máa kí Sunday Igboho kó máa organize security channel tó fẹ́ organize yẹn tó bá organize yẹn tán tó bá ń ṣe lọ tágbára bá lọ bọ́ sọ́wọ́ ẹlòmíì tí ò ṣe nǹkan tó yẹ ká ń ṣe before kí màní tó lọ wọ́n máa da gbogbo ẹ̀rú àmàní tí mo dẹ̀ ń wò yìí kò lè ṣe anything mo wo fídíò ẹnìkan níjẹta wá bá pé kí n yá òun lówó pé àwọn popsi wọn fẹ́ kúrò ní sáìdì Kwara ó fi fídíò bẹ̀ wọ̀n gbogbo bẹ̀ ti dá oró it's like Ìlọrin nìkan ló kù ní gbogbo Kwara. even ìlú Babaláyé Muhammed Oro kò sẹ́yẹ lóòrò mọ́. wọ́n kàn bẹ̀rẹ̀ sí ó wà ní mọ́tò wá ń ṣe fídíò kámẹ́rà wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣó gbogbo ẹ̀ lọ kò sí ẹyẹ ń bẹ̀ wọ́n dẹ̀ ṣé Ìlọrin nìkan ló fẹ́ wá kù ní gbogbo Kwara state ni especially ibi táwọn ọmọ Yorùbá gangan àtàtà wà gbogbo bẹ̀ náà ti clear irú agenda wo nìyẹn torí èmi wò pé Fúlàní agenda ni àti clear àwọn side àwọn ibi Yorùbá yẹn níbi táwọn wà gangan ní Ọ̀fà ní Òró àwọn gómìnà wọn kan clear gbogbo ẹ̀ lọ it's very very bad. Igbo àríkò kò dẹ̀ ṣe kankan this man kò ṣe kankan ó kàn jókòó síbẹ̀ ni he doesn't care. ẹ bá wa láìkì ṣó yìí o ká lè máa gbé wọlé kẹ máa drop ẹ má bínú torí Ọlọ́run mi ò rí ìdú ọ̀rá máa ń kan mí ni o kí máa gbé àwọn èèyàn wọlé kó tó máa drop padà. ẹni tó bá dẹ̀ wò bó ṣe ṣe he doesn't care ọ ẹni tó jẹ́ pé ó wọlé as a politician kò tí ì lóṣù mẹ́fà ó ti ń campaign fún second term ó ti lọ́dún kan ó ti ń campaign fún second term is very very bad and is bẹ́ẹ̀ tábà máa gbé àwọn àgbààgbà wa tábà máa gbé wọn jù sẹ́gbẹ̀ẹ́ kan kí làwa lè ṣe because èmi ò bá wọlé ìrí wa ro wọn rí tí wa ro àwọn wọn wà ń lo òyìnbó o. ok nígbà tá a máa pa odindi ọba nílùú kọ́ ni kó má lè sọ̀rọ̀ kálàfin kó má lè sọ̀rọ̀. ẹ wù àti Ghana náà wù yóò wà bá ti lè wù àti Ghana wù. káyọ̀ tí mo pé nǹkan ti ṣe wá nǹkan tó bá ti bá wọn ọba ká má lè sọ̀rọ̀ and that is the reason why pé àwọn náà wọ́n ti gbà bọ̀dẹ̀ tẹ́ ẹ bá dérú Ọ̀yọ́ yẹn ń ṣe báyìí most àwọn tó wà ń bẹ̀ wọ́n ti bá Fúlàní sùn wọ́n ti bímọ fún Fúlàní tá bá fẹ́ jọba lọ́jọ́ iwájú in the next 50-70 years àwọn ọmọ Fúlàní gan náà máa fi sórí ipò wọ́n ti àdá fún tí ẹ bá lọ kì í ṣe pé ẹnu ti rí wọn ní Ọ̀yọ́ gangan they are mixed breed. Òǹkọ́ ni ẹni àwọn Fúlàní tó tún lọ fẹ́ Fúlàní àbí òǹkọ́ ló tún lọ fẹ́ Fúlàní ìyẹn ẹ̀mí àfìwò torí kì í ṣe olúgbò nìyẹn kì í ṣe bá ṣe olúgbò lórí ti ṣe é gbẹ ó tún lọ fẹ́ Fúlàní ẹ̀jọ̀ tó bá tún wá bímọ ńkọ́
this thing àti rẹpẹtẹ. Abima tó bá wà bímọ abímàlú. Àti bímàlú àti bẹ̀rẹ̀ sí ń ṣe wá ríboríbo. So this thing is that ẹ̀yà ayọ̀ everything. Yes, Palema. Stand up to Our side. Ẹ ṣeun gan, ẹ ká ní gbé kọ̀ lórí fún ẹ bá gbósókè mà. Palema for your side now afternoon. I didn't wait. Ẹ kú dédé àsìkò yìí according to the time. Yes, ma'am. Ọ̀la. Àwọn máa ń gbádùn gbogbo lọ lórí platform. Mo máa ń like. Ẹ ṣeun gan. Gan gidi. Yeah, Ọlọ́run fún yín ṣe o. Ohun yóò ní koro létí ọmọ ara. Ajá iṣẹ́ yìí ò ní bù yín jẹ. Àṣẹ. Àṣẹ wà, àṣẹ ní Tìdùmarè. Mo ṣe parí mítì pẹ̀lú àwọn èèyàn mi náà ni. Mo wà lórí show. It belongs sí Akíkanjú. Ẹni sùúrù màá yẹ kí n yọ yín kò speaker. Ní ọ̀dà. Hello ma. Ṣé ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ kò wà confidential? Mo ti yọ yín kò speaker. Ṣé ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ wà confidential? Okay. Ẹ kí n fi yín sí speaker padà. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ẹ tó bá ti meet máa drop yín ni. Ṣé wàá program báyìí? Mo wà program báyìí o. Okay, a sọ̀rọ̀ lè tán gbà yẹn. Mo ti pọ̀rọ̀ tẹ̀fẹ́ sọ wà confidential. Ẹni tó bá ti wà lórí show tí ò mute mi ò ní òpé ẹnìkan ni ó dùn kíní kan. Ara ń kan mí, èèyàn lèmi náà. Àwọn á drop yín ni. Ẹ bá gbóhùn sókè. Hello, Yorùbá wulẹ̀ ẹ kúṣẹ́ o. Ẹ kú dédé àsìkò yìí o. Àdúgbò o, sísá mi, mo really man appreciate the way you talk, your energy, your gbogbo ẹ̀, because àwọn kan wọ́n understand pé iṣẹ́ yìí no easy like that, because what ṣe máa ń try sọ pé kí n appreciate nìyẹn, number one. Number two, ṣẹlẹ̀ wà Yorùbá, a ní kíní kan, ṣẹlẹ̀ àwọn àgbààgbà tá a máa ń dárúkọ máa rọ pé àgbààgbà, àwọn àgbààgbà kan wà tán lẹ́nu. Ṣèṣe àwọn tán lẹ́nu yẹn kò sí power fún wọn, kò lè sí ọdẹ tó máa ṣe. Ṣé àwọn tó lẹ́nu yẹn àwọn náà fìyà jẹ Yorùbá? Yóò ṣe é sì ṣẹ́rí gbogbo àpòlíṣà tó padà ń sọ yìí ara wọn náà mọ̀ kí à ń pé ọ́n pa èèyàn. Ṣé ìkọ́jọ́ máa tọ́ fún Tinubu kàn ní pé look kó rántí Awólọ́wọ̀ kó rántí Abíọ́lá yí pé tó bá ṣe tán tó bá kúrò níbẹ̀ tí yóò bá gbé Yorùbá fún Yorùbá kó mọ̀ kán ti máa probe òun náà tó náà bá kúrò níbẹ̀. Ó máa ṣẹ̀wọ̀n tó bá kó bẹ̀ tó bá kò sí bí tí mo fẹ́ ṣe. Ẹ̀sán ní ó máa ṣẹ̀wọ̀n ó náà fáwọn Fúlàní sẹ́wọ̀n náà. Ó lè greedy because of owó kó máa greedy lọ. Ṣé ẹni tó máa ń pààyàn tó ń bá kọtí ikún sí because àwọn Fúlàní nígbà tí Fúlàní ń pààyàn tí Tinubu wà ń bẹ sorry tí Buhari wà ń bẹ tí Fúlàní bá pààyàn ọmọ àlìsí àwọn Fúlàní yẹn nítorí wọ́n pààyàn tó kọ́ ní bàbá ń gbẹ́jọ́. Tẹ́ bá wá ní Yorùbá àṣẹ leader tó bá ń pààyàn tó máa ń lo second time lórí ojú yẹn sì hámàṣì ni ó sì ń bọ àbá. Kò yẹ yín èmi ló kọ́ máa bá ṣùgbọ́n kó rántí pé òun máa kú òun bẹ̀ 8 years yẹn òun máa lò tó bá lò tán tí ó ṣe pọn fún Yorùbá ó máa pay price at the end of the day. That is it. Ìjọba ẹ̀sìn kó lọ wo àwọn aṣáájú jẹ́ pé ó rò pé òun fẹ́ asmart wọn dey pay price òun náà máa pay price. Wọ́n pa Bíọ́lá kankan ò ṣẹlẹ̀. Ìyẹn kankan ò ṣẹlẹ̀ ó dẹ̀ pawó lọ́wọ́ kankan ò ṣẹlẹ̀ ìjọba ẹ̀sìn tó bá pa òun náà kankan ò lè ṣẹlẹ̀. Ìyẹn ibi tó ti máa rò ó nìyẹn gbogbo ọmọ tó rò pé òun kó jẹ ó máa pọ̀ àwọn ọmọ ẹ̀ náà dẹ̀ pọ̀ lójoojó ti ẹ̀sìn jẹ́ bá ń pè jù tẹ́lí ó máa ń pè ènìyàn má bínú ó máa ń pè ènìyàn tí ọba ń sọ tó máa ń pààyàn wọn kì í ṣe ẹran kì í ṣe chicken these people don't care. Kẹ́rí Lai Muhammed dọ́tà ń sọ̀rọ̀ ẹ̀kẹ́rẹ́ ẹ má bẹ̀rẹ̀ Lai Muhammed Fúlàní ló ń ṣiṣẹ́ fún owó ẹ̀ ló ń gbà. Ẹ sọ pé owó kì í ṣe Fúlàní. Ẹ ṣì wẹ́ pé Fúlàní ni kò jọ́ yẹn sì èmi ò jiyàn yẹn then when people are talking like this ṣe ẹ rí pé ṣe rí ẹni tí ó bá gbọ́ kó pààyàn ìkọ̀kọ́ máa wà tó máa já lára jẹ́ pé báwọn ṣe ń pààyàn báyìí àwọn eléyìí òkè àwọn eléyìí àwọ̀ ọ̀dájú náà wà kẹ́lẹ́ tó dẹ̀ dájú èyí náà máa ń dájú wọn ni wọ́n ní blood for blood ojú fún ojú ẹ̀jẹ̀ fẹ́ jẹ́ ìní ṣé mistake tí yóò bá ń ṣe ni pé mo tún lè pé àwa la tún kọ̀sẹ̀ lọ́tọ̀ èjẹ́ púpọ̀ jù ń bẹ̀ tí ọba ní bàbá ń gbẹ̀jọ́ tí Fúlàní máa ń pa yín tó ń fi wọ́n lẹ̀ kí ni Yorùbá ṣe máa pa ṣe máa pẹ́ mú Fúlàní jẹ́ pa pé ẹ máa pẹ́ ẹ̀rọ ìbẹ̀ fáwọn ọlọ́pàá wọ́n máa release at the end of the day èyàn wá ká mi mọ́ lẹ́sìn ẹjọ́ omúbọ̀dá ni ó má dàda ni
ṣé máa dókó ṣàmì ni ṣé mo ò ní defend ara mi ni tí máa ṣe onítọ̀ yẹn padà ọmọ àpọ́n tì mí mọ́lé. ní Sókótó lè ní Sókótó mọ́júmọ́ lè ní àwọn Fúlàní àwọn báńdì Fúlàní báńdì tí wọ́n wọ Sókótó lè ní àwọn aráàlú wọ́n jáde tì wọ́n dẹ̀ mú wọ́n pa wọ́n wá gbé orí wọn wọ́n á fi ìgbà tí wọ́n fẹ́ ṣe pọ̀n tí wọ́n bá pọ̀n mọ́ aláta wọ́n tó máa kiri pọ̀n mọ́ yẹn ghetto làwa gbé wọ́n tó máa kiri pọ̀n mọ́ wọ́n máa fi pọ̀n mọ́ igi sí pọ̀n mọ́ báyìí wọ́n fi igi hàn gbé orí ẹ̀ báyìí lóru mọ́júmọ́ lẹ́nu àwọn Kwara àwọn tí bá dìde. ọmọ ní kọ́lọ́ gbọ́n lẹ̀ Yorùbá ni o ìkọ́lọ́ pé mo lọ pé alágbàgbà nìyẹn o tí ó bá ṣẹlẹ̀ lẹ̀ Yorùbá tí Yorùbá bá ṣe irú ẹ̀ fún àwọn pípù yẹn ẹ̀rí pé àwọn àmì máa dé ọmọ àárẹ̀ gbogbo àdúgbò yẹn ni ibi tá àti problem gbọ̀ngàn nìyẹn tá a náà bá dìde ọmọ ṣẹ́rí ẹ̀ ti sọ fún yín ṣẹ́rí 2 ways lónìí ìlú o ẹ má yín parọ́ fún yín o ṣẹ́rí gbogbo Yorùbá nation Yorùbá lè dìbà ìjọ ẹ má bínú mo gbọ́ ṣó yẹn mo fẹ́ pè bí mi wọ́n sọ ń jẹta pé Nàìjíríà lè dìbà ẹ̀ kò tí ì dojú ẹ̀ náà dìbà ìdò tó rọ pé àwọn kan ní business ṣé tí wọ́n bá dé ṣé business yóò lílọ ni ẹni kan máa ń sọ̀rọ̀ orí pípé jọjọjọjọjọsìn tí wọ́n bá dé gbogbo business tí wọ́n pariwo gbogbo ẹ̀ náà máa fi náà sí náà. ẹ bá wa sọ ní Yorùbá ẹ má pè ní WAR. ẹ má bínú ṣọjọ́ ẹ̀sìn ṣùgbọ́n táyọ̀ bá ń sọ̀rọ̀ ó yẹ kó máa rò pé ìdíyàn ọ̀pẹ náà ṣé ó yẹ kí Yorùbá dìde tó wọ́n suppressor ni ṣé gbogbo aláìmọ̀ẹ̀mẹ̀ yìí tó bá kọ́ ti dí pẹ̀lú wọn tó ti nígbà ayé wẹ̀tẹ̀ tó ń ṣe the same thing. Pọ̀lísì àfọwọ́n lè máa pààyàn kó máa lé owó kó lè máa ní káàkiri láàrin ìlú àwọn èèyàn dẹ̀ ń wò wọ́n. Pọ́nmẹ̀ tí Yorùbá gbogbo nínú mo sọ fún yẹn. Ó wá lọ sí UK bàbá láì Mohammed ti lọ sọ̀rọ̀ wípé wọn pààyàn Nàìjíríà pa kò sí genocide òun dẹ̀ lélẹ́yìn tó sọ ní ayé Jonathan lélẹ́yìn ẹlẹ́nu mẹ́fà àgbàlagbà. Sísá mi sọ pé àwọn pípù yìí rí sáǹpù àwọn èèyàn tó wọn. Sábà yẹn bá ń ṣọ́ wọn ni irú àwọn Sókótó tó ṣe hàn lè sọ ọmọ tó ń bá dépò máa wá jìyà. Àwọn pípù yóò rí sáǹpù. So yes, the chance that people in lónìí yẹn policies yẹn lọ fi fún àwọn èèyàn àti everybody wọn gbogbo wọn máa fẹ́ price but àwọn èèyàn gbọ́dọ̀ rise up towards them. Èmi ẹ̀ náà fẹ́ pa because Tinubu ẹ̀ lọ fún second time. Ẹ máa bẹ́ẹ̀ tó lọ sí tàbí. À ń bàbá ẹ ṣeun gan bàbá wa God bless you sir ẹ ṣeun gan. Funny something funny clips ẹ bá wa gbóhùn sókè ẹjọ funny clips ẹ gbóhùn sókè funny clips ṣe wà ń bẹ̀ ìyàwó mo dúpẹ́ gbóhùn sókè funny clips ọjọ́ mi ọjọ́ rí ìwà lórí péjì mi lásán ìyàwó mo dúpẹ́ gbóhùn sókè. Táwọn ẹ kú ètò ìyá wa ẹ kú ọjọ́ mẹ́ta Ọlọ́run a máa ràn yín lọ́wọ́ àsìkò máa fún yín ní okun àtagbára torí iṣẹ́ ńlá lẹ̀ ń ṣe ẹ̀rà mà ṣé gbogbo eléyìí tó wà lẹ̀ mi mọ orin tó kù tó ń kọ sígbẹ̀dù o. èrò ìyàwó àwò la máa kọ èrò ìyàwó àwò. eléyìí ó ti pọ̀jù agbára tèmi gangan lọ but one thing tèmi kàn tẹ̀ máa. bàbá wa tó dẹ̀ lọ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ wọn ìyá wa ẹni sùn mo fẹ́ béèrè question kan lọ́wọ́ wọn mo fẹ́ béèrè question kan lọ́wọ́ wọn. bàbá wa ẹ má bí mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín fídíò táwọn kọ́ play tí ọmọbìnrin yẹn sọ wípé wọ́n wọlé ọmọ ohun tó mu yàn lọ́wọ́ wọ́n jagbà wọ́n là sí méjì ọgbọgba lójú èyí tó ń wá abilé ó gbọ́ tó ń pariwo ó wá wọ́n la orí tiẹ̀ náà sí méjì wọ́n yìnbọn fún ọkọ òun níbi tó sùn sí wọ́n dẹ̀ fi ọ̀bẹ rẹ́ ọrùn ẹ̀ wọ́n ṣá òun náà. Bàbá wa ẹ bá wa fi fídíò yìí kó la attention àwọn tó ń pera wọn lórí ilẹ̀ Yorùbá. Sísá mi mo sọ fún yín ṣẹ́rí kí nìkan máa ń wà woman feelings àwọn people yóò ní ẹ ṣe fún example ṣẹ́rí agenda kill anybody ẹ pa anybody so jẹ́ sìn agenda ni then àwọn tó wá fẹ́ mú kó lọ́nà yẹn àwọn iná pípẹ́ ara wọn kò yẹ sí because wọ́n tó kọ́ mú wọn wọ́n fi wọ́n sílẹ̀ they have the power ṣẹ́rí tó bá yẹ pé àwọn náà gba price padà kò lè ṣẹlẹ̀. Ṣé ẹgbẹ́ ìgbẹ́ tí mo sọ sí? Àgẹ́ tí ń sà. Ṣé yẹ́ sìn yíyọ agenda wọn ni ìgbọ́kẹ́ o this is agenda táwọn different people yìí lélẹ̀ ok ẹ̀yin náà máa wò wọ́n sọ ajínigbé di business àwọn èèyàn dẹ̀ ń san owó ilé ìbò ni ajínigbé ti fẹ́ máa gbẹ̀yàn láàrin ìlú tó dẹ̀ ń dì máa fún large money tí gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ ṣe anything but tó bá fẹ́ track aráàlú
pẹ̀lú fóònù wọn wọ́n lè mọ bí wọ́n lè lọ track wọn kọ́ lọ gbé wọn nulẹ̀ ṣé bẹ́ẹ̀ pọ̀ mọ́ tó kàn wà ní. ọmọ because wọn ò kí owó táwọn ń gbà táwọn ń kí làwọn ìkọ́ táwọn kí àkún nìyẹn. ṣé àwọn people yìí they don't know what they call history ṣì máa hàn tí wọ́n gbẹ̀yìn. ó lè máa dùn mọ́ wọn sí o all these politicians mo sọ o especially Tinubu ṣe Tinubu ó ti fojú àwọn Fúlàní wọn ìyàbọ̀ they will pay Tinubu back Tinubu ò bá dé báyìí Nàìjíríà. mo ní kinní yẹn lọ́wọ́ gan wọ́n ní Tinubu lọ ti ṣọ́ọ̀bù ìyàwó Màlàmí ẹ̀dẹ̀kẹ̀rẹ́ ọmọ Buhari ni Muhammadu Buhari ex-president Nigeria wọ́n ní àwọn ò ní gbà wọ́n ní Tinubu has committed a crime tí àwọn ò lè forgive láéláé. I have it with me. òótọ́ lẹ sọ ẹ máa gbọ́ ẹ máa tí Fúlàní ní Fúlàní believe pé kò tẹ́ tó lè challenge àwọn that's their thinking nobody is gonna challenge them in Nigeria pé àwọn làwọn ní Nigeria anybody tó bẹ gbọ́wọ́ àwọn àti pẹ̀lú ẹ̀ that is number one priority wọn gangan nìyẹn ṣó ṣe ń sìn ìwọ́n pé tí Tinubu ò bá ṣe kó tẹ́lẹ̀ kó ṣe ìpinnu máa pay price ó lè lo 8 years o èmi ní pé kò lè lo 8 years o wọ́n is gonna pay that price kọ́nà máa fi kú pa o rí pé ẹ máa ní ìpàdé máa ṣẹlẹ̀. ẹ ṣe gan ọba wa BOS ẹ pẹ́ dé class ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n máa yín play máa gbé wùmọ̀ àyíwá fún yín tó bá ṣe díẹ̀ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ pẹ́ dé class you said what Yorùbá wuyì wọ́n yẹ pọ̀ odidi family kan nìyẹn ẹ bá gbọ́n sókè. ẹ kú ètò jàre ẹ káàbọ̀ sá ẹ kú dọ́mẹ́ta gbogbo orí program yín à ń fèsì mi ní jàre. I know ọlọ́gá ṣe máa ń kan mí gbà mí tí mo bá tẹ̀wé bá wọlé sórí show mi tí wọ́n bá mute inú máa wá bí mi iṣẹ́ táwọn ṣe mi bí ibi ṣe jòkó ìbò ẹ̀yìn báyìí ẹ̀yìn ẹ̀ ń romi gan. ẹ bá gbọ́n sókè. so gbogbo ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ hospital mo wà so pé tí sẹ́ẹ̀dì program yín sí mi náà mọ̀ ń wò ẹ kú ètò jàre ẹ wò ó bí àṣà Wàsíù ó ní ọ̀rọ̀ ìlú yẹn ó ní ó sún mi wítọ́rọ̀ Nàìjíríà lọ́sìn àfi kọ́nà ṣàánú ni o àdé pariwo fún bàbá Tinubu. báwo wá lára yín sà. ẹ ó balẹ̀ díẹ̀ jàre ìyá kó jẹ́ pé ní kálukú kókó máa lọ́nà ẹ̀ ṣé ẹ mọ̀ pé mo ti ń ro nǹkan yẹn láti jẹrin pé tó máa gbé bọ́jẹ̀tì àwọn èèyàn tí wọ́n pa jáde ní gọ́ọ̀mẹ̀ntì bàbá Tinubu bó dẹ̀ wá rí kíní ẹ̀ tó wá sọ̀rọ̀ pa ẹ̀ lánàá àbíjẹta níbo la wá ń lọ lọ́rọ̀ ló yẹn báyìí sí kàkóso lára àwọn bíbù wọ́n ti ń pọ̀ sí i mo sẹ́ẹ̀dì program kan sí sísàrí ń bí Àṣàkẹ́ bóyá ṣáàdì ni o mi ì mọ ìlú yẹn ṣá mo kàn wá rí náà gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kan ló ń ṣẹlẹ̀ nílùú yẹn lọ́sàn-án ọ̀gán làwọn lè ti ẹ̀rọ pírètì mo wá sọ fàṣàkẹ́ pé ìjẹ́ kì í ṣe àwọn pípù yìí náà ǹjẹ́ kì í ṣe pé ara wọn náà ni wọ́n sá wá sínú Nàìjíríà yìí báyìí tí ò tiẹ̀ sí ojú àánú tó ò sí kankan lójú àwọn èèyàn yìí àtẹ̀sọ náà ẹ máa wóoru bàbá wèrè tẹ́ ẹ sọ yẹn Lai Muhammed yẹn tó yẹ àwọn tó yẹ kúkú tètè mú lọ Nàìjíríà wọ́n pọ̀ gan nílùú yẹn. ikú ń sáré pẹ́ níbí. wọ́n ṣe ń da gbogbo ẹ̀ wọ́n ṣe ń da kínní ẹ̀ ń sọ̀rọ̀ Gowon kí ni Gowon tó fẹ́ sọ mọ́. Gowon ló sunkún sára báyìí. ìgbà tó mọ̀ pé orí àwọn náà ni gbogbo ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn bàbá ẹnìyàtì ní tó dé jẹ́ ológun bíi tiwọn tó yẹ kó tó gbárùkù ti bàbá Tinubu bí ìbàjẹ́ kan náà ẹ̀wò ikọ́ náà ní gbogbo wọn àtọ́jú gómìnà wọn àti ìpínlẹ̀ ikọ́ náà ní gbogbo wọn ìwà ìka tó wà lójú wọn yẹn wọ́n kọ́ sáà mọ́ ọmọ kan fẹ́ wò ni owó tó dẹ̀ kó jọ ẹ̀ tí wọ́n ní kó lọ sọ́run. ẹ ṣeun bàbá wa ẹ ṣeun àwọn èèyàn ti ń kí wọ́n ní get well soon Ọlọ́run àfin lára àfẹ́ bá wa fáwọn Yorùbá wuyì ni wọn ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kán ká padà ríra wa wọ́n lè sọ̀rọ̀ lórí péjì wa ẹ̀kọ́ lọ́ọ́ bá wa fún ọ ní ara okun wọ́n ní ká má pè lára fún okun tó péye. àṣẹ ìyá mi wàhálì o. ẹ ti ráyè wa lóde ẹ jọ ẹ̀yin èèyàn mi lórí show tí mo fẹ́ ṣe ẹ jẹ́ ká put the blame aside what can we do to save ourselves. àwọn bàbá Lai Muhammed àwọn eléyìí ò gbọ́ nǹkan kan o lọ sí ó ní o láyé Jonathan Lai Muhammed ló ń sọ̀rọ̀ yìí o genocide wà ní Nàìjíríà. The insurgents have apparently changed their strategy.
they have started targeting Christians and Christian villages for a specific reason, which is to trigger a religious war and throw the nation into chaos. Apparently, they have realized how emotive and divisive religion can be when exploited by unscrupulous. Hello. Hello, Ayla. Yes, sir. Ó jàre ìyá mi. Wàá ṣoríire lágbára Ọlọ́run. Ṣé rí mo ti sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ Tinubu. Mo kí ṣe Tinubu nìkan ló máa ṣẹ̀wọ̀n. Gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá ló máa kó sẹ́wọ̀n. Ó ṣe Tinubu nìkan ló máa ṣẹ̀wọ̀n. Kí ṣe Tinubu nìkan. Torí Malami àtọmọ ẹ̀ wọ́n tì wọ́n mọ́lé àtìyàwó. Rúbáì bákan náà. Ṣé ẹ rò pé wọ́n máa wò ó ni pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe yìí? Ó máa ń sọ̀rọ̀ kan wà ní pé tó bá kúrò ńbẹ̀ pé Yorùbá máa jìyà. Kó kí ṣe Yorùbá nìkan ló máa jìyà, gbogbo fámìlì wọn ló máa jìyà. Pé Tinubu fámìlì náà máa jẹ̀yà. Gbogbo fámìlì wọn pátápátá ló máa jìyà. Ó ti jẹ́ started. Àti tó ń lóhun ṣèyí tó ń náwó bí ẹlẹ́dà láì ṣiṣẹ́ kankan. Ibo ló ti ń rówó tó ná? Iṣẹ́ wo ló ṣe? Gbogbo wọn náà máa jìyà. Ṣé rí àwọn bàbá ńlá ìlú Ahmed tó wí? Ìṣe ló yẹ kí àwádìí ibi tí àwọn ọmọ ẹ̀ gangan wà tá bá bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Ṣé rí ibi tọ́rọ̀ yìí kù sí báyìí? Kò kí sọ̀rọ̀ eré o. Kí àwọn ọba àwa ká bá lè ṣe ká mélòó náà fẹ́ panu wa. Àṣà bàbá wa Kóìkì ó ní kò kì í ṣojú lásán. Ó lálá fẹ́ gbàgbọ́ aláàfẹ́ jà. Ó ní kò sí gbà tá à ní jà. Òun rèé báyìí gba owó là ní jà báyìí. Nígbà tó bá pa wá tó bá tó lójú wa, àwa náà máa ya síta. Tá bá tẹ̀ wá ya síta. Ṣé ìjọba Tinubu náà tó ní kó máa pa wá náà nìṣó náà ni? Ẹ já ya síta tí Tinubu ọ̀dà sójà àtọlọ́pàá àti gbogbo àwọn tó bá mọ̀ kán bẹ̀rẹ̀ sí ní àwa. Àwọn ìlú òdì kejì wa bá wa dá sí. Òtítà bá mú bẹ̀ bàbá Akíntóyè kó jọ̀wọ́ kó ṣí àwọn tó bá yẹ tó ń lérò láti jáde kó ṣí wálẹ̀. Kó ní kálukú wá bọ̀ ta. Èmi tí mo sọ̀rọ̀ ẹ̀ àgbàlagbà ni tó bá ṣẹlẹ̀ máa bọ̀ ta. Nígbà tẹ̀lé wá kú bẹ́ẹ̀ máa kú nítorí àwọn ọmọ mi. Torí ọjọ́ iwájú. Torí àwa ti ń dájú rí. Àmọ́ àwọn ọmọ ta bí àwọn ọmọ wa kí náà fẹ́ ṣe níbo náà ń lọ. Ìyẹn ló máa jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. Àwa ti gba kámú tiwa báyìí. Àti jẹ àtẹmu ó dára ká mọ́ sọ̀kan yòókù. But gbogbo àwọn ọmọ tí mo bí ni mo rán léwu kò sí tó tí ìríṣẹ́ ṣe nínú wọn. Mo dẹ̀ jìyà lọ́tún lósì. Láti pé kán lè jẹ́ èèyàn yọ alẹ́ ní kémi náà máa rí tọrọ kọ́bọ̀ tí máa fi jẹun. Iṣẹ́ dà. Ẹ̀yin wèrè ṣe ń gbọ́. All education is the key to success. Kọ́kọ́rọ́ ti bọ́ sínú òkun. Bó la fẹ́ sá lọ. Kọ́lọ́run kó gbà wá. Káwa náà ká gbára wa. Máa wo àwọn ẹlòmíì nígbà tó bá sọ pé àdúrà gbà o. Mẹ́lá àdúrà ò fi gbà o. Àmọ́ èèyàn máa ń ṣiṣẹ́ tọ àdúrà ni. Àbájókòó sínú yàrá ta ní kí Ọlọ́run kó ṣàánú wa. Ó bùkún fún wa, a jókòó sínú yàrá. Jáde ibo ni ìbùkún yẹn ti fẹ́ wá. A máa jáde ni. À á sọ̀rọ̀ ajé káàkiri. Ìgbà yẹn ni ìbùkún máa dé. Ṣùgbọ́n àjò kò sínú yàrá lábẹ́. Tá a bá jáde, ibi tó bá fẹ́ pa wá kù sí, kán pa wọn bá wa tó bá kù. Nígbà yẹn àwọn wọ̀nyẹn wá mọ̀ pé àwọn tó ti lọ
wọ́n lọ nítorí tiwọn aláǹbẹ̀rù àṣà wọ́n wọlé wọ́n pa wá. Mo gbọ́ prógrámù kan ní lọ́sàn-án wọ́n ní 21 villages ní Kwara State náà ti tú tí ò séèyàn kankan bẹ́ẹ̀ mọ́. Kì í kò séèyàn bẹ́ẹ̀ mọ́ o, wọ́n kó àwọn èèyàn wọn replace àwọn èèyàn tó ń lékún ní Kwara ni. Àwọn èèyàn ń gbé bẹ́ẹ̀. Àwọn bandits ti ń ṣe fídíò lórí bẹ́ẹ̀dì àwọn èèyàn ní Kwara. Wọ́n á sì sórí bẹ́ẹ̀dì àwọn èèyàn báyìí. Wọ́n á ṣí pọ́ọ̀tì wọ́n máa kó nǹkan tó wà ní pọ́ọ̀tì wọn jẹ. Wọ́n á dẹ̀ máa ṣe fídíò lórí TikTok. Àwa láàfẹ́ kú. Kí lè àǹfààní àìfẹ́ kú wa? Kí lè àǹfààní bí a wà láyé bí aláìsí láyé? Ẹ bá wa gbọ́ bàbá tó yẹ kó ṣe wálẹ̀. Bàbá wa ká tún gbé kọ̀lẹ̀ lómi. Ẹ ṣé sà, God bless you, sir. Yes, sir. Ṣẹ́rí, ẹ̀yin wèrè, ẹ̀rá gbàlagbà bíi ti yín, wọ́n fọjọ́ orí wọn ṣiṣẹ́, wọ́n fi tọ́ ọmọ nílé ìwé. Ọmọ kàwé tán kò ríṣẹ́. Barrister sọ láwọn degree ó dà wọ́n rú káyá. Àwọn ọmọ tí ẹ̀dẹ̀ ń fowó owó tó belong sí gbogbo wa fi ń tọ́jú àwọn ọmọ tí nílùú òyìnbó ẹ̀yin inú Ọlọ́run nù. Ẹ bá wa gbóhùn sókè. Ẹ káalẹ́ Yorùbá wí. Ẹ kúrẹ́ lásìkò yìí sà. Ẹ pẹ̀lẹ́ mà, ẹ̀dẹ̀ kó ètò. Àjọ ń ṣètò ní sà, ẹ̀yin ọmọ àlè somebody burúkú yìí. Ṣé ẹ rí tí ẹ bá gbọ́ interview bàbá Tinubu lẹ́nu ìjọ́ mẹ́ta ẹ̀, ó ní they want to scare me. Ó ní I'm not scared. Ó ní it's a game. Ó ní it's a game. Tinubu mọ nǹkan tí wọ́n ń ṣe. Gbogbo wọn jọ mọ nǹkan tí wọ́n ń ṣe láàrin ara wọn ni. It's a game pé géèmù tí bàbá Tinubu sọ pé kò sí bí ẹ ṣe lè fà á. Tí ẹ lè sọ pé kó má ṣe ẹlẹ́ẹ̀kejì kò possible. Tinubu máa ṣe ẹlẹ́ẹ̀kejì. Àìní ṣe ẹlẹ́ẹ̀kejì ẹ̀ wọ́n fi máa dá wọ́wọ́ sílẹ̀ ní Nàìjíríà. Àwọn tó dẹ̀ wà ń bẹ̀, àwọn tó jẹ́ tó wà níjọba tó jẹ́ pé wọ́n fẹ́ lé Tinubu sọ̀kalẹ̀ lórí president. Àwọn ló ń sponsor terrorist àbí àwọn ló ń sponsor agbésùmọ̀bí ní Nàìjíríà. Tí wọ́n sponsor wọn tí wọ́n fẹ́ kí Nàìjíríà kó túbà kó túṣẹ. Àdúrà tí a máa gbà náà ni pé kí Ọlọ́run kó gbà wá lóko ẹrú. Ọlọ́run kó gbà wá lóko ẹrú. Àdúrà k'Ọlọ́run gbà wá lóko ẹrú la máa gbà. Ẹ̀rù la máa gbà torí oko ẹrú gidi la wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo wo fídíò kan tí English Alhaji tó gbé orí Instagram ẹ̀. Ìtútà àwọn sójà ẹ̀ náà wọ́n ń try lórí àwọn agbésùmọ̀bí 12:30 ní òru àná mọ́jú. Tí ẹ bá rí àwọn tí wọ́n pa pẹ̀lú drone bọ́ǹbù 3 náà jù ó wà lórí Instagram mi. Bọ́ǹbù yẹn já wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ni orí lọ́tọ̀ ẹsẹ̀ lọ́tọ̀. Ó já wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n ń try but omi pọ̀jọ kà. Torí bẹ́ẹ̀ ni Tinubu ti sọ pé ó ní lè scare me it's a game. Ẹni tó bá gbọ́ interview yẹn Tinubu wá bú sẹ́gun wá wò ó. Lórí show yìí sáà kó tó di pé ẹ lọ kásáré bèrè question kan lọ́wọ́ yẹn tó bá ní question fún dáàdi wa yìí ẹ bá wa kọ sí comment section kí n kà á fún wọn. Question tẹ́mi kàn ní fún yín ni sáà ní pé Tinubu they want to scare me kíní kan it's a game whatever bla 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 bla. Ẹjọ́ sá woman tí wọ́n wọlé tí wọ́n la ọmọ tó muyàn lọ́wọ́ ọmọ oṣù 10 tí wọ́n là sí méjì tí wọ́n tún fi àdá la orí ìtóbi le tí wọ́n tún pa ọkọ ẹ̀ yìí kí la máa sọ fún náà kó máa ṣàdúrà sá. Ọlọ́run kó tu arábìnrin yẹn kó tu nínú ni. Torí wá nǹkan tí àwọn ènìyàn ń ṣe àwọn agbésùmọ̀mí yẹn pé tó bá pẹ́ tó ti ń pààyàn pé Tinubu máa sá lọ. Tinubu stubborn, Tinubu lè lọ anywhere, má jẹ́ kí n purọ́ tán ẹ̀. Ẹ gbọ́ statement tí bàbá Tinubu sọ nígbà tó lọ sí Abẹ́òkúta nígbà tó wọ́n fẹ́ yí ọwọ́ padà fún Tinubu ó lé mi ló kàn
àdéhùn ni now ó lé mi ló kàn ó takú sí wọn lọ́rùn ni wọ́n mọ etí tí Tinubu wọ́n mọ etí tó máa pa fún wọn. Dáàdì wa bí bó ṣe ń threaten ni according to bẹ́ẹ̀ sọ pé wọ́n fi ń play game wọ́n pa àwọn èèyàn Tinubu ò ní sá lọ àwọn tó ń mú Tinubu lọ sí Jos wọ́n ní it will not happen again ẹ ṣáà rí ìyá tó wà géńdé ọmọ mọ́yà kọ́lọ́ máa kí wẹ̀ kan gbogbo wa and Tinubu went there ní it will not happen again ìjọ kejì tí Tinubu kúrò ń bẹ̀ ni wọ́n tún wọlé tó pa àwọn èèyàn tó ṣọ́ tuntun pé it will happen again and again and again and again ẹni sùúrù sá o ẹni sùúrù sá o ẹni sùúrù sàṣẹ and again and again irú àwọn tán wọlé yẹn kí ló ti Tinubu ò legalize ìbọn fún ní kálukú wọ́n tó bá ti ní ìbọn lọ́wọ́ ẹ jẹ́ kó di wòrò sí wẹ́ẹ́ kó di wèrè sí wèrè. ṣé ẹ ti béèrè question. question tèmi number one question mi nìyẹn for now sir. ṣe rí mi ò lè máa sọ pé kinní èmi fúnra mi tí n bá ń bọ̀ Nàìjíríà èmi fúnra mi mo dira fúnra mi tí wọ́n bá dénú ilé mi mi ò kọ́ gbọ́dọ̀ máa dárúkọ àbúkọ pé ẹ máa bọ́ta àbọ̀ ẹ máa bá bọ̀ ń bẹ̀ ẹ tó bá gbé wá fire for fire lájọ fi máa dé fúnra wa. ohun tẹ́mi bí kọ́ yẹn sà ẹ̀yin ń bọ̀ láti ìlú òyìnbó lọ sí Nàìjíríà lẹ gbé ìbọn yín dání kí ló dé tí adégé wọn lè arrest yín ìgbàgbé papẹ ní láńsẹ̀nsẹ̀ Nàìjíríà tó bá bàbọ̀ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n máa gbé yín no Nàìjíríà náà mo ti ọ̀dà àmọ́ náà ló fún mi. ok àmọ́ ló fún mi. ok why tí wọn legalize ìbọn. wọn lè legalize ẹ tó bá mọ̀ pé ò ní ìdí òun fúnra ẹ̀ máa lọ apply fún wọn máa fún wọn torí ìjọ tí mo apply fún tèmi wọ́n ní Yorùbá lẹ́yìn tó gbé fèmí ó lò lè sọ pé kí n má gbà ó ní self defence ó ní kémi náà defend ara mi ó lò lè sọ pé kí n kú torí ẹ̀gbọ́n lẹni ẹ jẹ́ fún mi ó ní gbà ìjọ kejì ní láìsẹ̀sì ní jáde everything jáde. ok ẹ̀gbọ́n yín lórí tàn ẹ má bínú sáyé ló bí èlò lẹ gbà bọ́n yẹn. mo gbà fún àdúgbò mi ò torí mo mọ̀ pé tó bá fẹ́ target tán bá fẹ́ wá èmi tí mi ò gbé Nàìjíríà náà kọ́ bá target mo gbà fàdúgbò mo dẹ̀ gbà fara tèmi náà mo ná close to 2 million. bóyá lójú ọjọ́ kẹta àbí ọjọ́ kẹrin tí gbogbo ẹ̀ tí wọ́n bá kó bá mi nínú ilé ni. irú àwọn tíṣà tó ń gba 70,000 lóṣù yẹn náà minimum wage tó máa sanwó ilé tán sanwó oúnjẹ tán wọ́n lè 2 million jọ láti fi gbà bọ́n fà. wọn kò possible fún wọn wọn kò possible fún wọn ìjọ kejì síjọ kẹta náà wà kó bá mi inú ilé náísẹsì. dábì àwọn èèyàn sọ pé wà selfish. mi ò bá selfish mo gbà fàdúgbò. ẹnìkan ní ká bí yín wípé tó bá jẹ́ wípé fámìlì yìí ni woman tí wọ́n pa àwọn ọmọ ẹ̀ yìí ẹ máa sọ pé Tinubu máa lọ sẹ́lẹ̀ kejì. no a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ la fi sọ pé kí ló ń ṣe bàbá ṣe rí ẹ jẹ́ ká sọ̀rọ̀ tọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà tó bá yẹ pé mistakenly ọmọ Tinubu náà pa. wọ́n máa da sọ́jà sí gbòòrò wọ́n máa ní ká máa bá wọn náà ní. wáì tí ẹni tó pa ọmọbìnrin yìí nísìnyí wáì tí wọn nìkan lọ wá wọn. ṣe mọ̀ pé ọwọ́ ìjọba Nàìjíríà ló wà tádì yẹn bá dá mi lóògùn nù tó bá dá mi lágbo nù máa fọ́ lẹ́yìn tèmi ni o mi ò ní òfin Old Testament lèmi máa lò ní tèmi o Old Testament lèmi máa lò kò sí ìdáríjì o kò sí ìdáríjì. kò sí ìdáríjì. kò sí ìdáríjì. wọ́n yẹn ń pààyàn Nàìjíríà ẹ̀dẹ̀ ń wò sà. tátì yẹn bá dá mi lágbo nù máa fọ́ lẹ́yìn máa tún dìde ẹ̀gẹ́ mi ò ní jẹ́ kó yé èèyàn ọmọ torí mo máa gbẹ̀san. kò sí wàhálà. wọn ò ní fara rẹ lọ. ẹ ṣeun gan sà ẹ ṣe. I don't want to talk because wọ́n á ní kí n sọ̀rọ̀ mo dé sọ̀rọ̀ tó yẹ pé ó máa dé pé Yorùbá wù yìí ó ṣe wá rú Dubai. ẹyọ ta ló kàn bẹ tá bá ti ń wọlé ẹ bá wa olú ẹ bá wa sọ̀rọ̀ sókè olú square ní square kẹbà wa sọ̀rọ̀. ẹ kálẹ́ mà. ẹ kúrò dé àsìkò yìí sàn. yes ma ẹ kó ètò mà. sọ àwọn àsìkò fẹ́ lò lórí iṣẹ́ ọjọ́ dẹ̀ tí mi. mo nígbà pé ẹ ti máa òkú nǹkan tí mo máa ń sọ lájọ ikú òótọ́ nísìn. mi ìpọ̀rọ̀ yín ní rọ́rì náà mi ìpọ̀rọ̀ yín ní rọ́rì. ìpínlẹ̀ Yorùbá ti lọ. bọ̀dọ̀ lọ́wọ́ fún àgbà padà.
Ọlọ́run bá wa gbà. Àmì àṣẹ, àmì àṣẹ. Ní ká máa gbà. Ṣé rí nǹkan tí mo fẹ́ ká mọ̀ ni pé àwọn youth wa la máa bá sọ̀rọ̀. Because àwọn bàbá tó máa ń sọ yẹn, àwọn bàbá yẹn ò lè ṣe anything. Àwọn youth ló lè jà kán gbà wá sílẹ̀. Because àwọn bàbá tó kó tẹ́lẹ̀ lómi máa so mọ́jú tó máa gba ojú wíńdò sá lọ. So àwọn youth àtàwọn bá ṣe bá àwọn youth sọ̀rọ̀ a ní láti jáde gẹ́gẹ́ bàbá kan sọ láìpẹ́ yìí a ní láti jáde pẹ̀lú wọn ni nǹkan tá a bá ní ká náà fi bá wọn jà bó ti pa ló ń dóde sójà kan àbí Tinubu kan àwọn Tinubu yẹn rẹ̀ láti ṣe nǹkan fẹ́ nìkan kan àwọn ọmọ tí wọn rẹ̀ náà ń fi sábẹ́ jí tán kó pamọ́ ẹ̀yin náà calculate àwọn èèyàn tó ti kú lẹ́nu ìgbà tí Tinubu ti wà bẹ́ẹ̀ ẹ tó wá calculate àwọn èèyàn tó máa kú kó tó dìgbà tí Tinubu máa ṣe eléyìí tán ẹ tó wá calculate àwọn tó máa tún kú kó tó di 27 tó bá tó wọlé 27 àwọn tó máa tún kú lẹ́yìn ìgbà yẹn so àwa ní ká bá ṣe máa ṣe ká gbára wa ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ ká fọ̀rọ̀ election lẹ̀. How do we defend our land? ẹni. báwo ṣe máa defend ara tí tó ṣẹlẹ̀ sí woman yìí tí ò ní ṣẹlẹ̀ sí wa because woman tí mo show yìí ní sí tẹ́ ń wo picture lójú amóhùnmáwòrán àbí amóhùn whatever yìí. òun náà la sọ pé àwọn yìí ìgbà wo báwo ni woman yìí number one I want people to talk àwọn fẹ́ káwọn abiyamọ pè ọ kí wọ́n sọ ní comment section báwo ni woman yìí ṣe kọ́kọ́ fẹ́ go bóyá ìfẹ́ ṣe go through trauma ni. everybody ti mọ̀ pé ó máa wà under pain bá ṣe sọ̀rọ̀ nsìn but ìyẹn ti ṣẹlẹ̀ but ká wá bá ṣe máa. How do we defend our land tẹ́lẹ̀ òní wá ṣẹlẹ̀ nílùú wa. òun náà ní kẹ́tẹ́ sọ ẹ náà ní kẹjẹ ká wá bá ṣe máa ṣe dẹ́ni ìrúwà ọ̀rọ̀ orí atẹ́gùn ní but èmi sọ the main thing láti ṣe ni pé àwọn youth wa yẹ ká engage pẹ̀lú because àwọn bàbá yín yẹn àwọn yẹn ò ní nǹkan ṣe o àwọn bàbá yín yẹn tó bá ti wọ flight wọ́n ti move wọ́n ti lọ tí wọ́n nìyẹn o. ó dà ẹ ṣeun gan. ẹ ṣe mà. ẹ ṣe gan God bless you. olùsùkọ̀ ẹ bá gbóhùn sókè. ẹ̀ka lẹ́wọ̀n Yorùbá wò mi ò lè sọ̀rọ̀ púpọ̀ lọ títí náà ṣe rí àwọn èèyàn wa ló máa jáde ṣe rí mo wo program kan lórí ìyá ìmọ̀dúpẹ́ thank you. ọmọ Ìgbò kan ló ń ṣe kíní yẹn náà máa ń wo kíní ẹ̀ ṣe ní Sokoto nípa àwọn village yẹn ní òru wọn lọ bá àwọn bandits yẹn wọn lọ bẹ wọn ní kí tẹ bá rí wọn bí àwọn orí àwọn èèyàn dẹ̀. pàtàkì pé wọn máa pẹ́ dé class àti sọ yẹn lórí péjì Yorùbáwùyí náà fídíò ọmọ Ìgbò lẹ́yìn Yorùbá máa ń wò wo ti Yorùbá màá ti ṣe ṣó mi tí màá ti sọ̀rọ̀ mi ẹlòmíràn tó wá àwọn ọmọ Ìgbò wá ṣe wọn tó wá sẹ́ǹdì ẹ̀ sí mi a máa wò pé. èmi ń kọ́ wo ṣẹ́rí at the beginning. mo ń ṣàwàdà ni àwàdà ni mo ṣe. ẹ máa gbọ́ tẹ̀lé ìbéèrè àwọn Yorùbá nígbà tí ẹ gbọ́ láti 2021 láti fa kíní àbí 20 nígbà tẹ́ bá rí àwọn olórí burúkú yìí tó ń gbé tírélà orí tẹrí ìbọn lọ ẹ máa gbé lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn ọ̀pá tó gbé dání ẹ ó yẹ kó tọ́jú ìtọ́ máa fi bá wọn jànà ìwúlẹ̀ máa gbé kí ẹ máa ṣó kínní á gbé lọ sọ́dọ̀ àwọn kínní ẹ gbà lọ́wọ́ wọn ẹ ti fi dìfẹ́dà ẹ máa lò fún dìfẹ́dà ara ìlú bẹ̀jẹ̀ máa gbé ìbọn yẹn ẹ máa lọ kó fún wọn àwọn kínní àwọn Yorùbá ló fún wọn láyọ̀ yọ̀nà tí ẹ bá wà ní ìkọ́ tí ẹ máa ṣe tí bá gbà máa tọ́jú fún wọn báwo lè ṣe máa lọ kó fún wọn ẹ ti gbà ní ẹ máa lò fún wọn ní ẹ̀nà kó Èkìtì sọ kí ẹ pé kọta fẹ́ lò ó wà nílé tí ẹ ti gbà lọ́wọ́ wọn ẹ máa lò ní bẹ̀rẹ̀ ewu ni ká máa lọ kó fún àwọn ọlọ́pàá wọn á kó fún sójà ẹ ti gbà nìyẹn ẹ dáṣẹ sọ ìkẹ́ tó máa lò fúnra yín nìyẹn náà wọn kò lè pẹ̀tẹ́ lọ́dọ̀ wọn náà ẹ bá ti ìtàn gbé sórí tata kùkù ọ̀tá táwọn máa sọ pé ẹ kàn sáìdì kìíní fáwọn ẹ ti rí tán ti kó sára tata kùkù náà ẹ gbà lọ́wọ́ ẹ máa lò fúnra yín bẹ̀tẹ̀ ẹ máa gbé fọ́ọ̀tù yẹn kámẹ́rà a máa fọ́ ìtìkì nígbà tó ti lọ mú kòdó wọ́n ti lọ jẹ ìjẹkújẹ. ẹ ṣe ń gan bàbá wa ẹ jọ ẹ̀yin èèyàn wa ẹ bá wa download tap send ẹ lo promo code mi Abiola TTS àbí kẹ́ lo Abiola 223 Abiola 223 àbí kẹ́ lo Abiola TTS app tẹ́ ń wò tap send tẹ́ bá fi send owó lẹ́niwẹ̀ tẹ́ bá wà sí Nàìjíríà direct deposit níbẹ̀ ni pé ṣe transfer ni tẹ́ bá ti mú fóònù yín dání bá ìtẹ̀kùn download ẹ̀ sórí ẹ̀ tẹ́ bá send owó ọwọ́ kan ló máa lọ nítorí tí bá mi lò mo dúpẹ́ lọ́wọ́ yín kùdùsì fún yín o àwọn ọ̀rẹ́ ní pé ó dìgbà tó bá send iye kan kódà kó send $1 kó wá jẹ́ £1 kó wá jẹ́ €1 any iye tó bá send first time tó bá ti fi Abiola 223 sí Abiola
tap Abiola TTS ọmọ kùdùsì fún yín o wàá gba bónọ́ọ̀sì ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ní káàṣì ni ẹ ṣeun gan bàbá wa Sàlámì bá wa gbóhùn sókè. ẹ má yẹ ká gba copyright ẹ jọ. Adébíyìdẹ bá wa gbóhùn sókè ẹ máa play orin tó ti lè fún wa ní copyright lórí kíní ní background kò dá báyìí. Adébíyìdẹ bá wa gbóhùn sókè ṣóòrè ní gan wà frustrating jù. Adébíyìdẹ ṣe wà ń bẹ ẹ bá sí ń bẹ ká drop yín. ẹ bá wa gbóhùn sókè o ẹ bá wa like show yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa like show yìí ẹ jọ̀ọ́ mo fẹ́ lò ju 2 hours lórí show ẹ bá wa like ẹ jọ̀ọ́ ẹ bá wa gbóhùn sókè sàn. ẹ kálẹ́ mà. ẹ kú dédé àsìkò yìí. yes ma. ẹ sàn. ṣe rí ọ̀rọ̀ tó mi kàn wẹ̀ sókè pọ̀ ṣùgbọ́n àbá Tinubu náà ìkà ni wọ́n. ó ṣùọ̀. mo sọ pa. mo ló ṣùọ̀ dàkú. ìkànnì àwa Tinubu náà olórí burúkú ni wọn náà táwọn ìbá fi ń sọ lórí burúkú bóyá ń pa àwọn èèyàn lè bá ṣé wọn rí ìrìn ní àbẹ tí wọn di ṣé wọn lẹgímẹtì ni táwọn tẹ lẹgímẹtì tẹ rí ìrìn táwọn tẹ lẹgímẹtì tẹ wọn náà wọ tv wọn wọ tv ìbára pé ṣèyí ni wọn pa bẹ́ẹ̀ yẹn ṣé wọn dàkẹ́ ni wọn kó Fọláṣadé Tinubu ní wọn yìnbọn ṣé wọn dàkẹ́ irú ìyá tí wọ́n pa ọmọ ẹ̀ sí yẹn ẹ̀wọ̀n trauma tó máa lórí ìyá ẹ̀ ẹ̀wọ̀n trauma tó máa lórí ìyá ẹ̀ wọ́n sì pa ọmọ kejì wọ́n sì pa kejì wọ́n sì pa kẹta ṣé ẹ make sense ṣé kò sí solúsọ̀ fún Nàìjíríà o kán fún kálukú níbọn tí kálukú máa ti níbọn ẹgbàá ìwé ìṣẹ̀lẹ̀ tó bá kẹrẹ̀kú mí kan máa túnṣe lára kò make sense now. Àwọn kan sì ń sọ wípé bàbá Tinubu máa tí wọ́n ṣe kí ló ṣe kí ni wọ́n ṣe tí wọ́n ń pa àwọn ọmọ Yorùbá ẹgbẹ́ wọn tẹ́ máa ní Yorùbá làwọn tẹ́tí fúgàmù tẹ̀sí lánàá tí máa ń kọ́ ní pé ọmọ gírí ni wọ́n sí wọ́n jọ sí ọmọ gírí sí báyìí. ọmọ Yorùbá ni tó bá pa Yorùbá ẹgbẹ́ yín ó yẹ kára mọ́ ta yín tó bá pété yìí Tinubu ní wà pa ṣé wọ́n dà níwọ̀n níwọ̀n tó pa tó tẹ̀ pẹ́ jáde wọ́n wọ́n jáde àṣẹ lọ́sẹ̀ ló máa pa ẹ̀wà kọ́ni burúkú jọ sí ẹ̀wà dákẹ́ síbẹ̀ ẹ̀wà lẹ̀ mọ́lẹ̀ mbẹ̀ ẹ̀wà ni wọ́n play game game wọ́n ṣe tààrà fi play game ṣe bá mi play game èmi àtàwọn tó pè mí play game kò ń tẹ̀mí Ṣèyí Tinubu kò ń tẹ̀mí Fọláṣadé kò ń tẹ̀mí àwọn tó kù ẹ̀mí tààrà tó pè mí play game wọ́n ní wọ́n dẹ́rù bá wọn wọ́n ń skẹ́ wọ́n rúgbà àwọn máa skẹ́ ẹ̀ ní kí ló kàn pẹ̀lú burúkú àríkà fún wa ní ìbọn káyọ̀ fún ìbọn lé. ó ti gẹ́ pàtẹ́. sọ́lú ìdọ̀bẹ̀ nìyẹn bẹ́ẹ̀ kéèyàn kan máa ń dóde solúsọ̀nù Nàìjíríà láì sí pé everybody níbọn lé ẹgbàgbé kò sí solúsọ̀ ire ìbáwí. ẹ ṣe ń gbọ́ bàbá adúpẹ́ lọ Mr. Salami ẹgbọ́n sókè. Mr. Salami ẹgbọ́n sókè sàn. ẹ káàbọ̀ sàn. ẹ kú ètò àwọn àtúnlẹ̀ Yorùbá ṣe o. àṣẹ o. ṣe rí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí wọ́n ní à ń pè ní kinní kan ó ń láró nínú ọ̀rọ̀ yìí ti kọjá be careful. Àjàdí ẹ mute now. Ẹ mute now. Ẹ pa máìkì yín. So nǹkan tí mo sọ ni pé ṣe rí number one àwọn tó ní mo ti sọ ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ tó máa tún sọ gbogbo èmi tó ń yà wá ta àwọn tó ní àjẹ́ tó ní igbá tó láwo yẹn kí gbogbo náà kágbára wọn sí ṣé gbogbo ṣé bẹ́ẹ̀ gbẹ̀ náà ni gbogbo wọn rí kankan fi ṣe báyìí láti fi protect ara wọn. Oṣùwà. Àwọn kan ní ọjọ́ kan ẹnìyàn sọ̀rọ̀ wọ́n ní gbogbo àwọn tó lájẹ̀ tó lóṣó tó ní kinní kan everybody kó síta
àsìkò rẹ̀ fún wọn láti lò ó èyí tí alágbára láti lè fi rìbúùtù èèyàn láti ìlú òkèèrè wá tó máa kó bá rẹ̀ Nàìjíríà ẹ kó síta àsìkò ló dé láti lò ó. ó yá ó get started. wípé nǹkan tẹ́ fẹ́ fi ṣẹ́ tẹ́ fẹ́ fi ṣe agbára yín tẹ́ fi ń fa àwọn èèyàn láwọn ọlọ́mọ láti lè fi sọmọ ọlọ́mọ kó lè fẹsẹ̀ rìn láti Sókótó wá sí Èkó agbára yẹn ẹ lò ó sìn everybody kó síta sìn gbogbo àwọn tó ní kiri àwọn tó wà nílùú bóyá kò sínú kan tó máa sọ pé àwọn ní kankan tí wọ́n ń ṣe àbí ṣẹ̀ṣẹ̀ kan àbí kankan tí wọ́n ń lò everybody jáde síta kọ́ bọ àwọn ẹ̀kọ́ tó yẹ bẹ́ẹ̀ kú ni oyè òòṣà ní kankan tó yẹ kọ́ bọ ni kọ́ bọ́ kọ́ gbéṣẹ́ fún wọn kọ́ gbé wọn ṣẹ́ fún wọn kọ́ pé àwọn agbésùmọ̀mí tó ń fìyà tó ń fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ yìí kí wọ́n kọ́ dojú ìjà kọ wọ́n kọ́ dojú ìjà kọ wọ́n kò sínú tí ò ní títí ẹ̀ kò sínú tí ò ní tiẹ̀ kó ní kálukú jáde tán àsìkò tó wà yìí kọ́lá mi ò fẹ́ kọ́ mọ̀ pé kíní kan ni mí mi ò fẹ́ kọ́ mọ̀ pé ìgbà kan ni mí everybody jáde tó ẹ bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀ ṣé láti gbogbo everybody bá kú tán sí ìdáwà sọ pé kíní kan ni àbẹ̀yẹ tẹ́ tó bá yàrá ká ní mo ti mọ̀ ní kí n ti lo kíní ká ní mo ti mọ̀ ní kó ti lo ẹ jẹ́ káyọ̀ ti bẹ̀rẹ̀ sí í lò ó sí this is the right time kó tó di pé ọmọ yẹrí òwò ọjà àti òbọ̀bọ̀ yẹ mọ́. ọmọ yẹn lè sí ní òwò ọjà. ọmọ yẹn lè wòye ṣòwò rẹ. ogun ni o. nísìnyí wọ́n sọ pé ẹ̀wọ̀n kan tó ṣẹlẹ̀ ní 2020 nígbà tó jáde tí àwọn youth jáde tó lọ protest òbí òun ló bá fẹ́ fọmọ ẹ̀ sílẹ̀ fún kó tún lọ jáde kó lọ protest òbí òun ló fẹ́ jáde ló fẹ́ ẹ̀mọye àwọn ọmọ ọlọ́mọ tó lọ sí ta ló máa láwọ̀ ọmọ ẹ̀kọ́ ní ọpẹ́ kó lọ bá wọn join protest sí. ó dà tó bá yẹ pé ẹ̀kọ́ tó ní everybody jáde tọkọ dira gbogbo nǹkan tó bá ní kọ́ lò ẹ̀ka kọ́ ti tọ́ pé ẹ̀ka bá ní kó fi gbógun tàwọn pípò yìí ó tó di pé bóyá nǹkan bọ́ sórí. ó dà ẹ ṣe ń gan bàbá wọn yẹlé. ẹ bá bínú mà mo wo fídíò kan ní last week tí àwọn wèrè yìí wọ́n dẹ̀ pa èèyàn wọ́n dáná sun wọ́n dẹ̀ gé ara rẹ̀ jẹ. wọ́n ń jẹ wọ́n ti ń jẹ èèyàn nísìnyẹn ní kọ́kọ́. kí ló tún kù. wọ́n ti ń jẹ èèyàn nísìnyẹn. mo ti wo dáadáa wọ́n pọ̀ kí ṣe yẹn nìkan. mi ò lè wo lẹ́ẹ̀mejì honestly speaking mi ò lè wo lẹ́ẹ̀mejì. ìyá wa Nikki tí Mr. Ayọ̀ tó bá mute wọn tó bá ti unmute again ẹ bá wa drop wọn ẹ bá sọ̀rọ̀ nínú ọba mi. gbogbo àwọn téèyàn báyé lórí tẹ́jà fún ẹ̀sùn wàhálà lórí ìṣòwò lórí ó dìgbà tó bá pa wọ́n tó lójú ẹ̀mí olúwẹ̀ tí wàá ní géèdè olúwẹ̀ kí lè rè wá sáyé ẹ̀ kí lè rè wá sáyé ẹ̀ kọ́dà fún àwọn èèyàn wa ní wọ́n fún wọn ní wọ́n ní pé anything tó bá ti ṣe kó má gbé sórí social media mọ́. ó dà pé wọ́n ti sinmi wọn jẹ́ ó dà pé wọ́n ti ẹ̀ ṣe yẹn mọ́. ẹ ṣe mi bàbá wa ẹ ká tún gbé kọlù ẹlòmíì náà o. Adébíyúdé bá wa gbóhùn sókè ẹ ṣe ń gan bàbá wa God bless you àṣẹ. Adébíyúdé gbóhùn sókè. ẹ káalẹ́ Yorùbá Wuyi o ẹ kúṣẹ́ o. ẹ pẹ̀lẹ́ ẹ kú dédé àsìkò yìí. ẹ kúṣẹ́ o. ẹ béèrè lọ́wọ́ gbogbo wa pátápátá ṣáà ti ṣe tán láti fẹ̀mí wálẹ̀ fáwọn tó ń bọ̀ ẹ béèrè gbogbo wa ti ṣe tán. ẹ bá wa kó mi táriwo yẹn wà. ẹ̀yin ṣe shift yín tó ń sìn ẹ bọ́ sí program ẹ tún lo táìmù yín àsìkò tó yẹ kẹ́ ẹ fi sinmi ẹ fi ń ṣe wàhálà lórí wa báyìí. àwọn bàbá wa ìyá wa kan bẹ́ẹ̀ mi tán tí táwọn ti ń jójú ẹlẹ́sìn rìn báyìí tí wọn ò ronú ọmọ tán bí sílẹ̀. àwọn bàbá wa ń bẹ́ẹ̀ bí ọtí tán mọ ọtí lọ́wọ́ báyìí. ṣó dìgbà tó bá kàn wá ẹ béèrè lọ́wọ́ gbogbo wa ń kọ́ mẹ́sẹ̀ẹ̀sì àtàwọn táwọn lórí program ṣáà ti ṣe tán. ẹ gbọ́ ṣáà ti ṣe tán lẹ̀ Yorùbá. ṣáà ti ṣe tán. ṣáà ti ṣe tán lẹ̀ Yorùbá. wọ́n ní ṣáà ti ṣe tán. kan sọ comment section ta ló ṣe tán ta ló lè fẹ̀mí ẹ̀ lẹ̀ fáwọn ọmọ tó ń bọ̀. àwọn bàbá agbọ́ àti ẹ̀ tí ìdáyé ń gbà yẹn agbọ́ ìtàn àwọn bàbá yẹn máa ń kú wọ́n á kú nítorí wọ́n á fi àyà rọ́ ìbọn fún àwọn fámìlì wọn. sáà bàbá wa ti sin náà ṣé wọ́n ṣe tán ṣé gbogbo wa ṣe tán ṣé èmi náà ṣe tán. ẹ béèrè lọ́wọ́ wọn kán dáhùn kò ń ṣe gbogbo ẹjọ́ tá à ń ròyìn ṣáà ti ṣe tán ṣáà lè kú ẹ wẹ́sà sí náà àwọn gáàsì kú ni wọ́n kú nítorí àwọn kan ní àwọn kan jẹ ọ̀rọ̀ rẹ̀ dé ní báyìí
àwọn guys tó kú gbà yẹn wọ́n fẹ̀mí wọn lẹ̀ fáwọn tó jọrọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Kí là ń sọ ẹwọ́ Dagbere à ń ṣe àjọyọ̀ Dagbere lẹ́nìí báyìí ẹ mọ orin tí Dagbere kọ láti gbà ẹni gbogbo tó ṣe lẹ́sìn òun gbọ́n máa ibi tó bá wà nísìn gan inú ẹ̀ máa dùn pé òun ò kú àkúrun nítorí pé ó fi ẹ̀mí ẹ̀ ó fi dípò ó fi ra ẹ̀mí ẹ̀ fáwọn ga àwọn youth ni ẹ jẹ́ káwọn náà ṣe nǹkan tí àwọn ọmọ tó ń bọ̀ tí wọ́n fi ní bú wa ẹ jẹ́ ká ṣe sílẹ̀ ẹ jẹ́ ká ṣe òun nìyẹn. Ẹ ṣeun gan bàbá wa dúpẹ́ gan ni God bless you. Ó jí ọlọ́ọ̀bá wa gbóhùn sókè. Ó jí ọláṣẹ wa ń bẹ̀. Ìyá wa Yorùbá wù yẹ jẹ́ mi ó sọ̀rọ̀ látẹ̀ nǹkan o. A ti pè yẹn tẹ̀lé ní ẹ̀ṣẹ̀ join ní show ní ẹ jẹ́ kí ó jí ọláṣẹ wa ń bẹ̀ tẹ́bà ti sí bẹ̀ àpàdé lẹ́sẹ̀ Jésù àpàdé next time. Ìyá wa mo dúpẹ́ wa gbóhùn sókè. So ẹ ṣe gan ni ní bí nǹkan tí mò ń sọ lọ́lẹ́ nǹkan ẹ̀mí onímọ̀ ìmọ̀ orin tá à ń kọ sígbẹ̀ ju èrò ìyàwó àwò lọ́dún ọ̀rọ̀ tó wà nílẹ̀ nǹkan tẹ̀lé brọ́dà wa ìsọ tán bá tẹ̀ parọ́ náà kó ń sìn náà pé àwọn máa lè fẹ́ mi wọn lé ẹ máa pè wọ́n síta ń sìn ní ẹ̀ ní rẹ́nìbọ̀dì lóníkàtúkú máa yọ̀yọ̀ bí kínní bọ́ ṣẹ́rí nǹkan mẹ́ta kan ni mo ṣẹ́rí gbogbo àwọn fídíòs yìí àti Lai Muhammed kò sẹ́ni orúkọ wo ní jẹ́ Lai Muhammed kí náà ń pè bẹ́ẹ̀ kí náà ń pè ní Lai Muhammed ọmọ Fúlàní ni náà ẹbí nu yóò lè jẹ bóyá ìyá ẹ ní Yorùbá à lè sọ ẹ má wulẹ̀ kí lẹ sọ ìgbé kó sọ nǹkan tó máa sọ náà nìyẹn so bọ ṣé gbogbo àwọn fídíòs wọ̀nyí àwọn tó bá ní access sí fẹlẹ for opportunity tó sọ àti sorry àwọn tó bá ní access sí àwọn government kìíní ní àwọn western words àwọn tó bá ní access sí kìíní sí website wọn ẹ má bá jọ àwọn fídíòs àwọn ìyá wọ̀nyí wo àwọn ìjà tó ń sunkún mọ́ ṣe ń pààyàn yẹn máa jù sí wọn. Nikki ẹ drop ayọ̀ ẹ gbé wọlé mo drop ẹ ẹ tún gbé wọlé ẹ drop ẹ má gbé wọlé mọ́ ẹ drop ẹ má gbé wọlé. so ẹ jọ̀ọ́ tó bá lè máa bá wa jù sí àwọn website wọn block ẹ. fídíò yẹn jẹ́ àwọn pé déètì àwọn à ń bẹ̀ tó dẹ̀ so ó máa ní fídíò máa wà ń bẹ̀ àwọn náà ó dẹ̀ máa sọ sorry déètì máa wà ń bẹ̀ so kò nílé ìyẹn evidence gidi nìyẹn kò nípa láfẹnu sọ ṣe understand àwọn náà lè máa rí tọ́ba bẹ̀rẹ̀ sí jù sọ ẹjọ́ gbogbo ẹni tẹ́ bá ní opportunity ẹjọ́ ẹ máa bá wa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn máa wà okay ṣe rí bàbá wa olóyè Sunday Igboho àwọn ni mo tiẹ̀ wá fẹ́ bá sọ̀rọ̀ báyìí nítorí Ọlọ́run ṣe rí gbogbo eléyìí tó wà lẹ́yìn ẹjọ́ èmi á rọ̀ wọ́n kàn jọ nítorí Ọlọ́run kàn fi gbogbo ara ṣojú ìrọ̀rọ̀ bàbá Tinubu òye wa ọ̀rọ̀ bàbá Tinubu òye wa o eléyìí tó lọ gbé tọ́kì wá gbogbo àgbáyé ló mọ̀ pé bí tọ́kì ṣe jẹ́ o tọ́ ní kí tọ́kì wá ṣe kinní kan kó wá ṣe ẹjọ́ ṣé kí ni tọ́kì kí náà fẹ́ ṣe ìta ń pariwo pé kò ṣe kinní kan ṣé kí tọ́kì ṣẹ̀yẹ̀ wá kókó wá yanjú gbogbo àbí. tọ́kì máa ṣe barbecue. ló bá tọ kókó wá parí gbogbo ẹ̀ ǹjẹ́ kí wá láǹfààní so ẹjọ́ ẹ má wulẹ̀ jẹ́ kó ẹni ẹlẹ́ni ẹ má yẹ kó jẹ́ ọ̀nà méjì ẹ kàn rọra yọ̀ǹda wọn jẹ́jẹ́ ẹ kàn rọra máa jẹ dáyé wọn lọ jẹ́jẹ́ ṣe rí bàbá Tinubu tẹ̀lé sọ pé wọ́n máa ṣe wọ́n bàbá Tinubu tó ń ṣe gbogbo àrà tó ń dá yìí because I don't believe me mọ nǹkan tó ń fẹ́ ṣe ní 2027 wọn tó bá wọlé yìí because àwọn náà mọ̀ pé wọ́n máa fẹ́ ràn wọ́n lẹ́wọ̀n máa ṣe kinní kan nínú kan jẹ́ pé wọ́n ní máìlì pé àwọn máa ṣe nǹkan kan bọ̀ àràpẹ̀rẹ̀ àtọ̀ táwọn bá dé lérò pé àwọn máa ṣe kankan tẹ́gun bá lọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu that's another problem then àwọn ọmọ wọn gbogbo wọn mo rò pé bóyá nǹkan tán dẹ̀ tún rò ní pé tí àwọn bá ti ṣe léyìí táwọn fẹ́ ṣe àwọn àtàwọn ọmọ wọn máa ṣèjú èlò náà máa fi páàkì gbogbo nǹkan tán ní tán máa kó wọn lọ sí south side gbogbo àwọn sọ pé wọn máa ṣe kíní kan á lọ jókòó pa síbẹ̀ ní kò sí tó máa ṣẹlẹ̀ ẹ wò àwa Yorùbá ní kẹjẹ́ ká gbọ́mọ̀ tinú wa ṣé gbogbo àwọn ọba nǹkan kan wọ̀nyí àtàwọn olóṣèlú wa gbogbo wọn ti rẹ́dì wọ́n máa palẹ̀ wọn bá ṣe àwọn extended family wọn náà máa fílẹ̀ àwọn yẹn Ọ̀yọ́ làwọn yẹn wà tiwọn so nǹkan tẹ́mi bílíf kan fẹ́ ṣe nìyẹn. ẹ ṣe nǹkan yàrá. sọ máa wulẹ̀ jẹ́ ká sọ pé bóyá Tinubu kan wọ́n máa ṣe wọ́n máa ṣe kíní kan wọ́n máa ṣe gbá máa ṣàwọ́ wọ́n máa palẹ̀ nǹkan ẹ̀ máa ti ṣe yíò àti ìṣẹ́jú kí ni gbogbo nǹkan tán nínú àwọn apalẹ̀ mọ́. everybody máa sá lọ. 75% 80% wọn ìgboro western world náà wà. àwọn ilé ìtọ́jú. ṣó wá da kí Yorùbá Tinubu kán ló lo ìtókùnú ayé wọn lẹ́yìn odi. àwọn ò máa because ìgbésẹ̀ kan gbé mi lérò pé wọ́n máì bẹ́ẹ̀mi ṣe ń wo yìí o because tí ẹ bá ṣe nígbà tí ṣe olú ẹ̀ ló lẹ̀mí ara ẹ̀ ẹ̀yin kọ́ lè lẹ̀mí yín náà ẹ̀mọ́ kan tó lè ṣẹlẹ̀ lọ́la àwọn pípọ̀ ìké can do and undo
tẹ́wá ní kò ní rí bẹ́ẹ̀ tó bá lọ rí bẹ́ẹ̀ nǹkan ṣé ìgbésẹ̀ tí bàbá yìí ń gbé ẹjọ́ ṣó ó mú àpẹẹrẹ wá pé wọ́n fẹ́ ṣe nǹkan kan ṣé ńgbà tí ní tọ́kì bá wá ṣẹ̀ṣẹ̀ wá fìdí mu tó wá ṣẹ̀ wá ní kí tọ́kì wá lọ kó àwọn kan wá kó àwọn ọmọ wa ní tó wá bẹ̀rẹ̀ sí máa kó àwọn ọmọ ogun wa kan tírèènì wọn ẹjọ́ kí ni wọ́n fẹ́ gbélé wọn lọ́wọ́ yẹn no ṣé kí ni wọ́n fẹ́ gbélé wọn lọ́wọ́ yẹn ṣé àwọn tọ́kì tá gbogbo ayé mọ̀ pé irú iṣẹ́ báyìí ló wà lọ́wọ́ wọn. àwọn agbésùnmọ̀mí number 1. So kíni wọ́n fẹ́ kúkú fẹ́ tírèènì àwọn agbésùnmọ̀mí àwọn tí wà àwọn ọmọ ogun àwọn kúkú fẹ́ kó wọn lọ kán kú lọ jọyìn ààrẹ kán lọ tírèènì wọn bá ṣe ń ṣàgbésùnmọ̀mí kán kúkú lè já àtàrà wa àtàwọn fọ́rẹ́nà kán kú wá dojú gbogbo ẹ̀ wọ́n wá jọ dojú gbogbo ẹ̀. ẹ ṣe ògbèjà wa ẹ jẹ́ kí bàbá Àjàdí gbóhùn sókè Àjàdí ẹ gbóhùn sókè sà ẹ ṣe màámi God bless you. Àjàdí ṣe wà ń bẹ̀ Mr. Adéyẹmí ẹ gbóhùn sókè. Mr. Adéyẹmí ẹ gbóhùn sókè. Ẹ kú dédé àsìkò. Ẹ ló gbójì ọlá wọlé ó jí ọlá orí péjì kọ́lé ní not today again. Longest time. Ẹ kú jẹ́ mẹ́ta àwọn ìbejì mi kọ́. Ẹ wà káwọ̀. Ṣé fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ni? Ṣé ẹ mọ topic tá à ń treat àbí? Abẹ́ ṣe ẹ máa sinmi ìyá wa ní kí ẹ gbóhùn sókè now ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa pé tí Tinubu bá kọ̀ láti fún wa ní Yorùbá nation tí Tinubu bá kọ̀ láti gbé ọmọ Yorùbá sílẹ̀ eléyìí tí wọ́n slice àwọn èèyàn tí wọ́n gbé ọmọ oṣù mẹ́wàá tí wọ́n là sí méjì tí Tinubu bá kọ̀ tí kí wàhálà ìbàkọ̀dà wọlé Yorùbá tí Tinubu bá kú lórí oyè kí Tinubu rántí wípé nígbà tí Buhari wà ń bẹ̀ ó ń lé fù kọ́kọ́ àìmọye Yorùbá ní Buhari rán lẹ́wọ̀n àìmọye ló pa ààrẹ ní Sunday Igboho tó sọdẹ yìí òdì Buhari ló pa Àlògán ló pa Bọ̀dá Fatai